Aláròyé máa wí o. nǹkan dé mákindé tún ní ọlákùlẹ́hìn kò tí ì lè jẹ́ olùbàdàn báyìí bó tilẹ̀ jẹ́ pé balógun ilẹ̀ ìbàdàn ọba owólabí akínlóye ọlákùlẹ́hìn ní gbogbo ayé mọ̀ pé ó kàn báyìí láti gorí ìtẹ́ olùbàdàn ilẹ̀ ìbàdàn tí àwọn afọbajẹ ìbàdàn sì ti fọwọ́ sí i gẹ́gẹ́ bí ọba tuntun síbẹ̀ bí èèyàn kan bá rò pé kò sí ohun tó lè dí bàbá náà lọ́wọ́ láti jẹ olùbàdàn onítọ̀hún ń tọ́ ara rẹ̀ jẹ lásán ni. ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé sọ níbi ayẹyẹ òkú olùbàdàn tó ṣẹ̀ṣẹ̀ fi orí ìtẹ́ sílẹ̀ ọba mahood ọlálẹ́kan balógun èyí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí ló fìdí èyí múlẹ̀ gẹ́gẹ́ bí gómìnà mákindé ṣe sọ níbi ayẹyẹ ọ̀hún èyí tó wáyé ní pápá ìṣeré ńlá ọbáfẹ́mi awólọ́wọ̀ lókè àdó nìbàdàn ó ní ohun tí mo fẹ́ kí àwọn èèyàn dìmú lọ sílé lónìí ni pé èmi pẹ̀lú kábíyèsí tó wàjà ṣe ohun tí Napoli ìyẹn alágbára ayé kan kò lè ṣe. èmi gẹ́gẹ́ bí gómìnà pẹ̀lú ilé ìgbìmọ̀ àwọn aṣòfin a ṣàtúnṣe sí òfin tó ní í ṣe pẹ̀lú oyè jíjẹ nípìnlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ 26 oṣù karùn-ún ọdún 2023. pẹ̀lú àtúnṣe yìí gómìnà kò ní láti ṣẹ̀ṣẹ̀ lọ máa bá ìgbìmọ̀ àwọn ìjòyè mọ́ kó tó lè ṣàtúnṣe sí ọ̀rọ̀ ọba jíjẹ ní ìpínlẹ̀ yìí. èmi àti ọba balógun ti ṣàtúnṣe sí òfin oyè jíjẹ nìbàdàn àwọn tí kò bá tí ì rí i kí wọ́n lọ wo ohun tó wà níbẹ̀ òfin tá ó máa lò láti gbé ọba gorí ìtẹ́ olùbàdàn báyìí nìyẹn. lẹ́yìn náà àwọn ìgbìmọ̀ olùbàdàn ti dábàá tuntun lórí ọ̀nà tá ó máa gbà jẹ olùbàdàn báyìí mo sì ti fọwọ́ sí i. tí ara bàbá wa ọba ọlákùlẹ́hìn bá ti yá dáadáa a máa fi wọ́n jọba nítorí a gbọ́dọ̀ ṣe ohun gbogbo létòlétò. tẹ́ ò bá gbàgbé ó ti ń lọ bí oṣù mẹ́ta báyìí tí orí ìtẹ́ olùbàdàn ti ṣófo látàrí ìpapòdà ọba lẹ́kan balógun ẹni tó wàjà sílé ìwòsàn UCH nìbàdàn lọ́jọ́ 14 oṣù kẹta ọdún 2024 yìí. gẹ́gẹ́ bí gbogbo ayé ti ṣe mọ̀ ẹni tí ọkàn sún kàn láti jẹ olùbàdàn ilẹ̀ ìbàdàn báyìí ni ọba owólabí akínlóye ọlákùlẹ́hìn. lábẹ́ bó ṣe yẹ kó rí ó yẹ kí ọba ọlákùlẹ́hìn ti gorí àpèrè gẹ́gẹ́ bí olùbàdàn tuntun báyìí bí kò ṣe nítorí àwọn nǹkan mẹ́rin tó jẹ́ gẹ́gẹ́ bí òkúta ìdènà fún un. bí àwọn ogun ọ̀hún ṣe ń wá lọ́kọ̀ọ̀kan ni balógun náà ń ṣẹ́gun wọn. ogun àkọ́kọ́ wáyé látàrí bí bàbá yìí kò ṣe kọ́kọ́ jáde síta láàrin oṣù kan àti ọjọ́ mélòó kan nígbà tí olùbàdàn balógun ṣẹ̀ṣẹ̀ wàjà. àwọn èèyàn títí dórí àwọn afọbajẹ ilẹ̀ ìbàdàn gbìyànjú láti lọ kí ikú ìmúrasílẹ̀ de ipò olùbàdàn tó kàn báyìí ṣùgbọ́n kò sẹ́ni tó fojú kan bàbá náà. èyí lòkúta ìdènà àkọ́kọ́ tó dí i lọ́nà láti gorí ìtẹ́ nítorí àwọn afọbajẹ sọ pé àwọn kò lè fi í jọba láì jẹ́ pé ó jáde síta kí àwọn fojú rí i. lẹ́yìn tó jáde síta tó borí ìṣòro ọ̀hún tán lòmíì tún jẹyọ nígbà tí awuyewuye wáyé lórí ọ̀rọ̀ ẹni tó yẹ kó pe ìpàdé tí àwọn afọbajẹ yóò fọwọ́ sí i pé kó jẹ olùbàdàn. ṣùgbọ́n lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí àwọn afọbajẹ fa ọba ọlákùlẹ́hìn kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè olùbàdàn lẹ́yìn tí àwọn afọbajẹ yòókù pàápàá jẹ́ ìpè ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn sẹ́nitọ́ Rashidi Ládọjà ẹni tí òfin fààyè gbà láti pe ìpàdé náà lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ dágunlá sí ìpè rẹ̀ àkọ́kọ́. àwọn afọbajẹ ti yan ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí ọmọ oyè olùbàdàn wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ó kù kí gómìnà mákindé fọwọ́ sí i kí wọ́n sì dé ọba tuntun ládé pẹ̀lú ọ̀pá àṣẹ. nígbà náà láwuyewuye míì tún lálẹ́ hù wọ́n ní bàbá yìí kò tí ì lè gorí ìtẹ́ nítorí ara rẹ̀ tí kò yá rárá àti rárá kò lè rìn kò lè jókòó dáadáa bẹ́ẹ̀ ni kò lè sọ̀rọ̀ rárá. èyí ló mú kí gómìnà mákindé gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti lọ fìdí ìròyìn náà múlẹ̀. nírọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún yìí nìgbìmọ̀ yìí lọ ká ọba ọlákùlẹ́hìn mọ́lé ẹ̀ tó wà lálálùbọ́sà nìbàdàn. ṣùgbọ́n bàbá náà jọ àwọn oníṣẹ́ gómìnà ọ̀hún lójú nítorí òun fúnra rẹ̀ pẹ̀lú àwọn ìjòyè rẹ̀ ló gbà wọ́n lálejò. gẹ́gẹ́ bó ṣe sọ fún àwọn oníṣẹ́ ìjọba lọ́jọ́ náà ó ní mo ti ṣetán láti gorí ìtẹ́ olùbàdàn wàyí mo sì mọ̀ pé ọlọ́run ọba wà lẹ́yìn mi ọlọ́run ti sọ fún mi pé èmi nípò olùbàdàn kàn báyìí èmi pàápàá sì mọ̀ pé èmi ló kàn lóòótọ́
gbogbo àwọn èèyàn mi tá a ti jọ ń bá a bọ̀ láti ọjọ́ yìí náà lóríire yìí yóò jọ kàn, mo sì ṣèlérí pé n ò ní já gbogbo yín kulẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà fún bó ṣe ṣètò àbẹ̀wò yìí. Gẹ́gẹ́ bí ẹ sì ṣe sọ, n ó máa retí gómìnà fúnra rẹ̀ nígbà tó bá dé láti ilẹ̀ òkèèrè tó lọ. Èyí lọ̀rọ̀ tí bàbá náà sọ lọ́jọ́ ọ̀hún. Ọ̀rọ̀ yìí ló mú kí olórí ìgbìmọ̀ olùbẹ̀wò náà, Olóyè Bọ́lájí Ayọ̀rìndé, sọ gbangba níbẹ̀ pé kò sí nǹkan tó ṣe bàbá náà kí gómìnà ti ibi tó lọ dé kí òun fúnra rẹ̀ yọjú sí i kí wọ́n sì bẹ̀rẹ̀ ètò láti fi jọba ni, pàápàá lẹ́yìn tí wọ́n bá ti parí gbogbo ayẹyẹ ìdágbére Olúbàdàn tó wàjà. Lẹ́yìn tí ọba Ọlákùlẹ́hìn ti borí ìṣòro kẹrin tí í ṣe ìdánwò tí gómìnà Mákindé ṣe fún un yìí, ìrètí àwọn èèyàn ni pé níbi ayẹyẹ òkú ọba Balógun ni yóò ti kéde pé òun ti fọwọ́ sí orúkọ Ọlákùlẹ́hìn tí àwọn afọbajẹ Ìbàdàn fi ránṣẹ́ sí òun, tí ètò ìfọbajẹ yóò sì bẹ̀rẹ̀ láìpẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí Mákindé sọ níbi ayẹyẹ náà. Bí gómìnà yìí bá sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀, kò sọ́nà tí ọba Ọlákùlẹ́hìn yóò gbà jẹ Olúbàdàn, nítorí bàbá náà ti dẹni ọdún 84, ọjọ́ orí ẹ̀ kò lè fààyè gbà á láti máa ta kébékébé bí ẹni 50 ọdún mọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín.